ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ìmáàmù Tọ́líà Yunus Olúṣínà Ayílára ló mà ti tú àṣírí nípa ìdí tí kò fi gba àṣẹ lọ́wọ́ Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹgẹ kẹta kó tó lọ sí hajj ní ìlú Mẹ́kà lórílẹ̀‐èdè Saudi Arabia ní oṣù tó kọjá. Ẹ rántí pé ìlú Ògbómọ̀ṣọ́ tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ohun gbóná jàjànáwọ̀ láàrin ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ọba Afọlábí Ghandi Ọláoyè Òrùmọgẹgẹ kẹta lórí bí kábíyèsí bó ṣe fún ìmáàmù Ayílára ní lẹ́tà wá wí tẹnu ẹ̀yàn query lẹ́tà lọ́sẹ̀ tó kọjá wípé ọkùnrin náà ó rin ìrìn àjò lọ ṣe hajj lórílẹ̀‐èdè Saudi Arabia láì gba àṣẹ lọ́wọ́ òun ó lè yí tàpá sí òfin ìyẹn ìwé àdéhùn tó kọwọ́ bọ̀ láàfin Ṣọ̀ún pé bóun bá fẹ́ jáde kúrò ní ìlú Ògbómọ̀ṣọ́ òun gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ Ṣọ̀ún. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń bèrè wípé nígbà tí ọ̀rọ̀ ti rí báyìí tí wọ́n sì fi lẹ́tà síta lóòótọ́ èyí tí ìmáàmù Ayílára tó tọ́ bọ̀ lásìkò Ṣọ̀ún àná ọba Jimoh Ajagungbadé ìyẹn ọba Jimoh Oyèwùmí Ajagungbadé kẹta wípé abẹ́ Ṣọ̀ún lòun wà àti pé òun yóò máa gba àṣẹ lọ́wọ́ ẹ̀ pàápàá bóun bá fẹ́ já ìrìn àjò tóun fẹ́ fi èèyàn rọ́pò òun láti máa kírun fáwọn ará Ògbómọ̀ṣọ́. ìmáàmù Tọ́líà àti Ayílára ó ti sọ̀rọ̀ o lásìkò tó ń bá ìwé ìròyìn Daily Post tó ń bá wọn sọ̀rọ̀ ìlọ́jẹ̀ kò dì í mọ̀ pé ìdí tóun kò fi gba àṣẹ lọ́wọ́ kábíyèsí kò ní lẹ́tà tí kábíyèsí kọ sóhun nínú oṣù kejì ọdún tá a wà yìí ìyẹn February 2024 ó nínú lẹ́tà náà ìní kábíyèsí jẹ́ kó dì í mọ̀ pé láti àsìkò náà títí tí ilé ẹjọ́ yóò fi yanjú ẹjọ́ tó pe àwọn lọ sí ilé ẹjọ́ òun kò gbọdọ̀ wá sí ààfin tàbí ní nǹkan kan ṣe pẹ̀lú òun àti ààfin mọ́. ìmáàmù Tọ́líà àti Ayílára ní ìdí rèé tóun fẹ́ wulẹ̀ sọ fún kábíyèsí pé òun rìnrìn àjò ó ní ká ní kábíyèsí ká ní kò kọrú lẹ́tà náà tó sọ fún òun pé tí kò sọ fún òun pé kóun má wulẹ̀ wá sáàfin tàbí bóun ní nǹkan kan ṣe pọ̀ mọ́ ó ní dandan ni kóun lọ sáàfin tàbí kóun pé kóun ṣàlàyé fún un ipò òun rìnrìn àjò. ìmáàmù ní n tó fa ọ̀rọ̀ ilé yìí o tí kì í sì ṣe wípé bóyá òun fẹ́ fa wàhálà tàbí pé òun fẹ́ rí Ṣọ̀ún fín.